Inú ìkeje yìí ni gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ti gba alifábẹ́ẹ̀tì Odùduwà wọlé tí tó ṣẹlẹ̀ ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Yunifásítì pẹ̀lú Tolúlàṣẹ àti kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà. Ọkùnrin yìí, àwọn alálẹ̀ ti fi bá a ṣe lè kọ Yorùbá lọ́nà tiwa hàn. Àwọn alálẹ̀ wọ́n ti bá a ṣe lè kọ Yorùbá lédè tiwa hàn ọkùnrin yìí. Ó wá bá mi ọba ìlú mi ọwá Iléṣà ló mú wá bá mi pé èmọ́dé o ẹnìkan ti mú ábídì Yorùbá wá o pé kí n gbọ́ nǹkan tó sọ o. Nígbà tí mo gbọ́ ẹ̀rù bà mí òun á sọ díẹ̀ mẹ́sàn-án ṣùgbọ́n kí wọ́n kọ́ tiẹ̀ fi díẹ̀ hàn yín bẹ́ẹ̀. Ó ní ábídì tán ní káwa máa lò nígbà wáṣẹ̀. Ó ní òun nìkan ni ábídì tó ń sọ̀rọ̀. Ọ̀nà tó ń sọ̀rọ̀ kọ́ la ń sọ ń sìn yìí o, ọ̀nà tó ń sọ̀rọ̀ ti kọjá. Ábídì tó ń sọ̀rọ̀ ó sọ fún mi. Ó dẹ̀ ti ṣe gbogbo ẹ̀, ó ti fi ṣèwé. Mo wá ní màá bá OSBC sọ̀rọ̀ kó tiẹ̀ bá àwọn ọmọ ìpínlẹ̀ wa sọ̀rọ̀ ká gbọ́ nǹkan tó ń sọ. Ó yá sọ díẹ̀ kí n dá ẹ lóhùn náà. Méyọ̀ olórí ìjọba Àjàṣẹ́lé tó bá ti ń bọ̀ kó pẹ́ dání. Àgbà tọwọ́ tẹsẹ̀ torí àgbà pé ìkan náà ni wá. Sọ nípa ábídì tí Ọlọ́run fi wọ̀n ẹ́ tó dẹ̀ ti sọ́dà nǹkan ńlá pàápàá jùlọ bó ṣe ń sọ̀rọ̀. Mo kí gbogbo yín bàbá mi tẹ wà níjókòó. Kíkọ́lẹ̀ ohùn Odùduwà là wá ń pè á pè ní ábídì à ń pè ní kíkọ́lẹ̀ ohùn Odùduwà. Bí a ṣe ń pè ní àyébájì ògbè ní orúkọ ẹ̀. Tábà nípa afẹ́lọ́kọ́ ábídì lágbà bá ń sọ yẹn tá a bá fẹ́ lọ kọ́ ilé ìyá máa nípa afẹ́lọ́kọ́ àyébájì ògbè. Nítorí pé ọ̀rọ̀ tí alifábẹ́ẹ̀tì ń sọ ó jẹ́ nǹkan tó yà wá lẹ́nu pé fún ẹ̀ ló sọ̀rọ̀. Ó ní pé àyébájì ògbè dífàtì ọlọ́wù mi ní ìbúre síṣẹ́ kígi yèpẹ̀. Àtọ́ nìyẹn ní 25 bó ṣe wà tẹ́lẹ̀. Tẹ́ bá wò nígbà tí à ń pè bí ní bí bá ní the original name the original sound of bí bá ní tẹ́ bá wò láti ọ̀dọ̀ Saudi lọ́hùn bá náà ń pè àwọn Haúsá bá dẹ̀ náà ń pè. Nígbà fí tá à ń pè ní fí fá ni kì í ṣe fí. Tẹ́ bá wò àwọn Lárúbá fá náà ń pè àwọn Haúsá fá náà ń pè. Ó wà ní tiwa tàyẹ̀ Yorùbá tó pé àwa ni ìṣẹ̀dálẹ̀ gbogbo èdè Yorùbá ló bí gbogbo èdè lágbàáyé ní táwa rí nìyẹn. Nígbà tí àwa rí tí wọ́n mú original sound yẹn wá tó wá tún ara ẹ̀ tó ó wá sọ ọ̀rọ̀ mẹ́rin ló sọ. Òun náà ni mo sọ fún yẹn. Ó ní pé àyébájì ògbè ó ní kò sí odò Ifá tó lè bẹ́ èjì ògbè bó ṣe sọ nìyẹn. That is physical meaning of àyébájì ògbè, but spiritual meaning ni pé tí a bá ti ń lo alifábẹ́ẹ̀tì yẹn kò sí ìran tó lè bá ọmọ lágbàáyé. Ìyẹn ni pé látara alifábẹ́ẹ̀tì yẹn àwọn àkọ́dọ̀ àwọn máa sọ̀kalẹ̀ táwọn máa ṣe nǹkan tí apá àwọn òyìnbó ò lè ká gba orí alifábẹ́ẹ̀tì yẹn. Ohun tí alifábẹ́ẹ̀tì yẹn sọ fún ara ẹ̀ nìyẹn. Ó ní àyébájì ògbè ìran kankan ò ní bá a mọ́ tá a bá ti ń lò. Ó wá sọ pé dífà tiẹ̀ tó sọ ni pé ó ní pé gbogbo wa kí a máa ronú jinlẹ̀ nípa ohun tí a bá fẹ́ ṣe. Tí a bá ríro ayè lọ bí àwọn bàbá níwá ọkọ dífá fún wa ó ní dífà tiẹ̀ ká máa ronú jinlẹ̀ gbogbo tó bá fẹ́ ṣe lẹ́yìn ká máa rò ó. Ibi tá a bá rò ó sí kò bá ga ju agbára wa lọ. Ó wá ń sọ lẹ́ẹ̀kan náà fún ara ẹ̀ pé Ọlọ́run mi ni ìhúre sí ìṣẹ́ ní Ọlọ́run mi ló máa húre sí tó máa ṣẹ iṣẹ́ agbára wa. Bó ṣe húre sí fún àwọn òyìnbó tá ń pè wọ́n ní aramandara yàn lẹ́ni, bó ṣe húre sí àwọn ti China tó húre sí àwọn ti India, ó ń sọ pé òun náà máa húre sí fún wa tó máa ṣẹ. Alifábẹ́ẹ̀tì ló ń sọ èmi kọ́ mò ń sọ o. Ó wá fi àdúrà parí ẹ̀ ó ní kí igi yèpẹ̀ ní káwọ̀ ẹ̀dá ká máa pẹ́ láyé. Gbogbo ohun tí a fẹ́ ṣe kí ó jẹ́ nǹkan tó máa ní lọ síwájú ọ̀rọ̀ tí alifábẹ́ẹ̀tì yẹn ń sọ nìyẹn. The only alphabet lágbàáyé tó sọ̀rọ̀ kò sí alifábẹ́ẹ̀tì mímọ́ tó sọ̀rọ̀. Tí àwọn tó kù bá ní pé tàwọn náà lè sọ̀rọ̀ kí wọ́n dàrú lágbọ́n sọ. Mo kí gbogbo yín tẹ̀wá lé o. Gómìnà mo kí yín o. Ẹ ṣé thank you. Tolúlàṣẹ o ṣé o. Ó ń tàn káàkiri náà nìyẹn. Ọlọ́run á jẹ́ kó gbòòrò kó dẹ̀ rí sí bó ṣe lérò. 2017 ní fídíò tí ẹ wò kọjá yìí ti wáyé lẹ́yìn oṣù márùn-ún ní ìpàdé wáyé. Ìròyìn náà lẹ́rí ọjọ́ tí ìpàdé wáyé oṣù karùn-ún síra wọn ní àwọn ọmọ Odùduwà Alára Jírò Ológbò Àrẹ̀sà Oníkòyí ti Ìkòyí ilé Alájàṣe gbogbo wọn wá sí ìpàdé pẹ̀lú Arẹ́gbẹ́ṣọlá lórí ọ̀rọ̀ alifábẹ́ẹ̀tì Odùduwà tí Arẹ́gbẹ́ sì gbà wọlé pé a ó máa kọ́ àwọn èèyàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun tá a dẹ̀ tẹ̀síwájú tá a ṣe gbogbo ẹ̀. Àwa fẹ́ ṣe ìgbàwé ẹ̀rí Oyètọ́lá ló wà ń bẹ́ ńgbà yẹn. Oyètọ́lá ò ṣèrànlọ́wọ́ kan fún wa nígbà tá a fẹ́ ṣe ayẹyẹ ìwé ẹ̀rí yìí. Wọ́n á ṣe ètò owó kan fún wa bí kan fún wa
wọ́n ṣètò owó yìí ṣùgbọ́n àwọn tó wà ń bẹ̀ wọ́n fún wa títí dìgbà tí ìjọba wa wá ìjọba tí 2024 yìí wá. Ẹ bá wo àwọn àwòrán tí à ń wò yìí, ajá ejò bàbàtà wa, èyí tá wa láwòye tó ń ṣe kò pé, èyí tá wa ṣe yìí ó pé. Ìwé ẹ̀rí tí à ń fún àwọn èèyàn ní. Lẹ́yìn yẹn àwọn ìjọba tó wà lórí ipò nísìnyí 2024 yìí a gbọ́ pé wọ́n gba owó yìí wọlé tí wọ́n sì fún wa. Ká tẹ̀síwájú. Àwọn kíní wa ní aago tí a ṣe fún ilẹ̀ Yorùbá ilé tí kò sí irú ẹ̀ tó yàtọ̀ sí gbogbo aago táwọn èèyàn lò ní àgbáyé tó ń kà sí ọwọ́ ẹ̀yìn. Ayé ṣe bí ọ̀rẹ́ là ń rí, Ọ̀yọ́ ṣe bí abẹ́ ẹnìkankan. Àwọn nǹkan ìdánwò tá a máa ṣe fáwọn èèyàn ní kó tó gba ìwé ẹ̀rí. Ká tẹ̀síwájú. Àwọn ni bàbá fún ní nǹkan à ń sọ yìí nítorí pé kálí bá mọ ìyà tó jẹ Tolú Làṣẹ látàrí pé à ń wá ọ̀nà láti gbé ilẹ̀ Káàárọ̀ Oòjíire ga. Alphabet Odùduwà tá fi yọ ìtìjú kúrò lójú àwa Káàárọ̀ Oòjíire. Gbogbo wa la mọ̀ wípé abídí tá ń lò ti òyìnbó ni. Ibi sí àwọn òyìnbó òun ni Bishop Àjàyí Crowther gbé wá fún wa tí a fi ń kọ èdè wa jáde. Léyìí tí kò yẹ kó rí bẹ́ẹ̀. Ìran ńlá ni wá nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Ẹ wá wo bó ṣe wá ṣe ṣẹlẹ̀. Nígbà tá a bá ṣètò ìgbàwé ẹ̀rí kejì tá lọ sí yunifásitì, ohun tó ṣẹlẹ̀ rèé tí a fi lè ṣe mọ́ ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì. Ká gbọ́ lẹ́nu àwọn èèyàn bíbá yìí. A fẹ́ mọ kúlẹ̀kúlẹ̀ because evidence lè fà wá. Ìgbà nínú ìtàn ni pé àkọ́kọ́ writing ní area tí wọ́n ń bí òun ni Nsibidi lọ́dọ̀ àwọn Calabar. Àti ẹ̀ come across rẹ̀ rí pé Yorùbá ní indigenous writing system. Bí báyìí pé ẹ ṣe ń sọ yìí táwọn aláṣẹṣẹ wa ń ronú pé tó ń kọ sára kí ní ìta. So iṣẹ́ ńlá ni iṣẹ́ tẹ̀lé ni. So ó máa jẹ́ ìwúrí fáwa. Táwa náà bá bẹ̀rẹ̀ sí ní sọ ní pé no have new evidence tó ṣe ò pé in fact èyí tó pèlè ti hieroglyphics gan àní ní. ẹ̀rọ tó máa permit mi láti sọlẹ̀ institute wa à ń ti ń ṣiṣẹ́ lé lórí bọ̀ tipẹ́tipẹ́ pé káà náà ká máa kọ́ ọmọ lágbèjáde ká máa kọ́ ọmọ ká máa gba certificate níbí tẹ́lẹ̀ bá fi lè wọ́ ṣe àpẹ́ nǹkan gidi ló tún jẹ́ ó máa jẹ́ àǹfààní fún ẹ̀yin tẹ́ jẹ́ fellowship tẹ́ discover nǹkan tẹ́ jẹ́ researcher ó tún máa jẹ́ bonus fún gbogbo èèyàn kó tó tún máa lọ wá ìwé. Lọ́gbà tó kọ́kọ́ dédé níwájú ọdún àti ènìyàn kí n má parọ́ bá a ṣe jókòó ẹ̀rọ ìdánilẹ́tọ̀ ìdánilẹ́ṣẹ̀ pẹ̀lú àti bàbá àtàtẹ̀ ìbéèrè yẹn lé kódà bẹ́ẹ̀ kó fún kọ́bẹ̀ tó mẹ́fà bí bẹ́ẹ̀ ni lọ́gbọ̀n bá kí ni mo kàkà tọ́nu wọn ṣe wọ́n tà wọ́n ṣe tọ́tù ti ṣe bí ìwé jáde bí wọ́n kí kókò kí náà mo mú méjì wá wọ́n ní ìwé lọ nínú ìwé wa ṣe bí tẹ́lẹ̀ máa fi practice káwọn skul máa ń ṣe àwọn ọmọ nọ́ọ̀sì yẹn máa ń ṣe wọ́n ti ṣe sí ọ̀dà pa. kókó jù òun náà ni pé kí yunifásitì gbà kéde lọ́wọ́ wa because ẹ ti try ẹ ti ṣe wọn tẹ́ ẹ lè ṣe so màá wá rọ èmi á kàn rọ dàrẹ́tọ̀ wa ni kájọ kan bá wa jára mọ́ so tó bá ti bá wa jára mọ́. I am here. I'm a representative of the university here. So whatever it is, tí n bá máa ṣe, tí n bá máa tọwọ́ bọ̀, the university must be aware and must approve of it. I just got a message. There's a unit in the university called linkages. So I've invited the director. Just sent me a message. We will make should have been here. Professor Oluwanoti is the director of linkages. So if we are going to get involved in matters that like this, that unit must be involved. So is it that you are going to develop MOU that the University Institute will process to the Vice Chancellor? And that is the way the Institute can officially get involved at the level. So, but for there to be a collaboration between the university and your vision, then that collaboration has to be well established. From the interaction with my colleague Mr. Otu, and there is no that to register an academy. Yes, sir. Come on, secondary school. Register with ACA. CAC, sorry. So once you already have an established, officially registered academy, then the university can't just relate with you. Ṣé ti gbọ́ bẹ́ẹ̀ yẹn wọ́n ní pé yunifásitì lè relate pẹ̀lú wa
ní ìgbà yẹn ni a fi ṣe mọ́ pẹ̀lú yunifásitì tá a fi lọ sí ilẹ̀ olómìnira Benin nítorí pé yunifásitì ò gbà á wọlé mọ́ nítorí òfin Nàìjíríà. Lẹ́yìn tí àwọn alákòóso Bafẹ́mi Awólọ́wọ̀ yunifásitì sọ pé a ní lè ṣe ìgbàwé ẹ̀rí ní yunifásitì ní Ifẹ̀ mọ́, a ṣe nílẹ̀ olómìnira Benin. Àwọn tí kábíyèsí ọba tí kábíyèsí Ọọ̀ni Ìṣàrán wà ní, ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ díẹ̀ láti ẹnu wọn. lẹ́yìn náà ojúbà ọ̀rọ̀ mẹ́rin sí. Àwọn ọba yìí ni wọn ò jẹ́ kó kúrò ní hòtẹ́ẹ̀lì nígbà tí àrówó hòtẹ́ẹ̀lì san. Bàbá yìí sì ní ká wá sí Ifẹ̀ láti wá sọ fún kábíyèsí Ọọ̀ni fún àtìlẹ́yìn láti lè san gbèsè tá a jẹ nínú eléyìí tí a ṣe yìí ló mú Tolúlàṣẹ sá kúrò ní ilẹ̀ olómìnira Benin tó sì fi ìwé ilẹ̀ rẹ̀ fi yá owó tó wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun dè ní àorí kankan ṣe. Mayor Porto-Novo tí ó kọjá ní tí Tolúlàṣẹ jẹ́ special adviser lórí Nigeria matter lórí ọ̀rọ̀ ilẹ̀ Nàìjíríà, àwọn náà kópa kò sí kankan ọ̀rọ̀ lọ́wọ́ tí kankan nu wọn ṣe. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ láti ẹnu bàbá wa tó ń sọ̀rọ̀ yìí. Àwọn ni wọ́n wá láti ìjọba ilé-ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ olómìnira Benin tó ń ṣojú igbákejì ààrẹ ilẹ̀ olómìnira Benin. Ẹ gbọ́ ọ̀gá táwọn náà sọ nípa pé àwọn ò tí ì ṣe nǹkan kan. Ẹ jẹ́ ká gbọ́. Ìmọ̀ràn mi ni pé àtìlẹ́yìn tí mo wò wọ́n ṣe aláṣẹ àti ṣe ìgbàgbọ́ àtìlẹ́yìn náà ọlọ́mọ pàwápọ̀ bàbá mi ọlọ́mọ pàwápọ̀ sọ àdọ̀lẹ́ ọlọ́mọ pàwápọ̀ sọ àdọ̀lẹ́ torí ìran Yorùbá ìjọ Yorùbá ìjọ ọlọ́mọ dé ládẹ́lẹ́ ìjọ ọlọ́mọ dé ládẹ́lẹ́ gbogbo ohun tí èèyàn máa ń ní jẹ́ ìbẹ̀rẹ̀ wa ìmọ̀ ń bẹ̀rẹ̀ wa owó ń bẹ̀rẹ̀ wa ọlá ń bẹ̀rẹ̀ wa àtúntò aláàbọ̀ra. Kí ló wá dé pẹ̀lú gbogbo tó ń bẹ lọ́wọ́ wa yìí tí a ò lè ṣàtìlẹ́yìn fún ní ọ̀kan ṣoṣo tó ń gbìyànjú láti gbé ilẹ̀ Káàárọ̀-o-jíire ga tó yọ ìtìjú kúrò lójú Odùduwà wípé kíkọ́lẹ̀ Odùduwà òun rèé. Bàbá tẹ̀ ń kórìíra Odùduwà nílẹ̀ Káàárọ̀-o-jíire, kíkọ́lẹ̀ àwa Káàárọ̀-o-jíire òun lélẹ́yìí. Ṣé kò dáa ni? Ẹ wo àwọn èèyàn tó kó láti abẹ́ wa, wọ́n ní kíkọ́lẹ̀ tiwọn. Àwa Káàárọ̀-o-jíire a ní tòyìnbó là ń lò. Èèyàn kan wá ṣe akitiyan níbí. Bàbá wá ṣe aṣojú kábíyèsí Ọọ̀ni, wọ́n ní ká kọ̀wé, a kọ ìwé fún kábíyèsí Ọọ̀ni. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ láti ẹnu Commissioner for Culture and Tourism ti ìpínlẹ̀ Ọ̀ṣun tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun rán wá. Àwọn náà sọ̀rọ̀ pé àwọn ò tí ì ṣe ọkùnrin pé àwọn àṣẹ dáadáa pẹ̀lú wa. Ìjẹ́ wọ́n ṣe dáadáa pẹ̀lú wa bí? Wọ́n gbìyànjú nínú nínú ọgọ́rùn-ún ìdá tí a jẹ, wọ́n bá wa ṣe ètò tá a san gbèsè ìdá mẹ́wàá nínú ẹ̀. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ láti ẹnu àwọn náà. Jẹ́ ẹ gbọ́, wọ́n ní àwọn aṣe dáadáa pẹ̀lú Tolúlàṣẹ. Wọ́n gbìyànjú pẹ̀lú gbogbo ẹ̀, a sá padà wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun ni. A lè gbé ilẹ̀ olómìnira Benin mọ́ látara gbèsè tí Tolúlàṣẹ jẹ lórí pé ń gbé ilẹ̀ Káàárọ̀-o-jíire ga. Ọ̀tọ̀ ni tonísàbẹ̀, ọ̀tọ̀ ni tonípópó, ọ̀tọ̀ ni tálákẹ́tù, ọ̀tọ̀ ni ti Oníkòyí ti Porto-Novo tí Tolúlàṣẹ náwó rẹ̀ tó ń jà fún, ọ̀tọ̀ tó ní ti alphabet Odùduwà. Ṣé kò wá yé? Ṣé ó wá yẹ pé Arẹ́gbẹ́ṣọlá nìkan ni èèyàn ta nílẹ̀ Káàárọ̀-o-jíire ni? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Mo rò bí kò yẹ kó rí bẹ́ẹ̀. Bàbá kábíyèsí Ọọ̀ni Ìṣàgájá, a mọ̀ wípé ẹ̀yin lè wà ń bẹ̀, Ọlọ́run bá ló gbé yín síbẹ̀. Ṣùgbọ́n ẹ ronú nípa ohun tó ṣẹlẹ̀ sí Tolúlàṣẹ. Àwọn akọ̀wé, àwọn tó yẹ kí wọ́n ní pé ká wọlé ká lè bá yín sọ̀rọ̀, a lè bá yín sọ̀rọ̀ mọ́ ní èyí tí kò yẹ kó rí bẹ́ẹ̀ nílẹ̀ Káàárọ̀-o-jíire. Àwọn akọrin, àwọn aláwàdà, àwọn oní church, àwọn oní mosque wọ́n ń wọlé tọ̀ yín nírọ̀rùn. Àmọ́ àwa tá à ń ṣiṣẹ́ lórí kí ilẹ̀ Yorùbá kó lè ní ìdàgbàsókè, kí ní ìrọ̀fẹ́ àti wọlé tọ̀ yín léyìí tí ó dáa. Gbèsè tá jẹ lórí pé àwọn tí wọ́n wá láti ìpínlẹ̀, àwọn tó wá ṣojú kábíyèsí ọ̀pá àṣẹ kábíyèsí Ọọ̀ni ìṣàlẹ̀ o. Ìwà ohun tó wá ṣẹlẹ̀ níkẹyìn torí ẹ̀ sá kúrò ní ilẹ̀ Benin ó wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun. A fún àwọn tó kọ́ ẹ̀kọ́ alphabet Odùduwà ní ìwé ẹ̀rí ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì ní Ifẹ̀ ń bí. Ẹ máa rí i pé àti rí bàbá wa ti gbọ́ sí bàbá wa. Ẹ yẹ kí n gbìyànjú síbi kan ká bọ́ sí orí gbèsè tó mú mi sá kúrò nílẹ̀ olómìnira Benin lọ́wọ́lọ́wọ́ báyìí. Tẹ́ bá ka àwọn gbèsè, mo ń ṣe àwọn fídíò yìí nítorí pé kí ni, mo gbé àwọn fídíò jáde nítorí pé kí ni, mo wo ọ̀tún mo wo sí, mo rí pé ilẹ̀ Káàárọ̀-o-jíire ó yẹ ká pẹ̀lú wa ṣàkíyèsí.
ẹ̀yin ọba wa ńláńlá ẹ ká pẹ́ wá sákèsì tẹ́bárẹ̀ tó ń ṣe nǹkan tó dáa nílẹ̀ káàrọ̀ òjìrẹ́ ẹ ká tì lẹ́yìn ọlọ́run bá tó fún àwa ní orí ọ̀fẹ́ láti jà fún ìran Yorùbá lọ́hùn tajà fáwọn àfin ńláńlá wọ̀nyí tá dẹ̀ rí ṣe tọ́lọ́run fún wa ṣe tá a bá gbéra àníṣe tá bá wo ti owó ni àníṣe àwo tí owó anọ́ra àwọn bá tó ń dìde lọ́jà fún àfin ní gbogbo wọ́n ná ara mo fún wọn lóòtítọ́ mo fún wọn láti àpò ara mi owó epo ọba Manigri ọba tí ẹ̀ ń wò yìí ọba yìí ní ọjọ́ tí afẹ́wájà fáàfin ní gbogbo yẹn àárọ̀ ọjọ́ yẹn ni bàbá yẹn lọ sí mọ́tò láti pé kí dírẹ́bà kó dé kán máa lọ ni wọ́n wá túfọ̀ fún pé ìyàwó ẹ̀ ti kú nísinsìnyí ní ọjọ́ tí wọ́n ń bọ̀ wáyìí ọba yìí dẹ̀ padà kúrò ní mọ́tò ó ṣe ètò tí wọ́n fi sin ìyàwó ẹ̀ ìjọ́ kejì ní ọjọ́ tí a fẹ́ lọ jà fún àfin ní pópó ta fẹ́ lọ sọ́dọ̀ àwọn ìjọba ọjọ́ kejì ní ọjọ́ yẹn bàbá yẹn padà ọjọ́ kọ̀ọ̀la ni bàbá láti dé sí ìlú Grand Popo bàbá yìí láti padà sí ilé lọ ṣe ètò tó pé mùsùlùmí ni wọ́n sin ìyàwó yẹn wọ́n yẹn sí tán báyìí bàbá kó ọ mọ́tò ó wá sí Kútọ́nù mọ́tò ẹ̀ yìí ò dé Kútọ́nù mọ́tò yìí bàjẹ́ sí Kútọ́nù bàbá wọ mọ́tò èrò fi wá sí Grand Popo tí kò yẹ kó rí bẹ́ẹ̀ láfi ṣeríkì pẹ́pẹ́lú mi nílẹ̀ káàrọ̀ òjìrì ní bíbà yìí tí wọ́n fún wọn lówó wọn ní dìde ọba ìlú tó lọ jà fún tí wọ́n bá fún wọn lówó wọn ní dìde ṣé ó wà ní gbogbo nǹkan ní owó kọ́ ní gbogbo nǹkan ó lè yẹ ká lè máa tira wa lẹ́yìn pẹ̀lú àwọn nǹkan tó bá yẹ ká fi tira wa lẹ́yìn ẹni ẹ̀wò apá kan nìyẹn lára àwọn nǹkan tí a fẹ́ fi hàn yín tí gbogbo wa ti rí ìdí tí tó láṣẹ láti jà fún ààfin onípópó ihun tí yàn bá bẹ̀rẹ̀ ìyẹn láti parí ẹ̀ ní òun ní ọ̀rọ̀ ẹ̀mí àti ààfin onípópó nísìn àti jà fún ààfin onípópó ẹ mọ̀ pé mò ń sọ̀rọ̀ kọlọ nípa ọ̀rọ̀ alphabet Odùduwà tí mo jẹ gbèsè kan tó mú mi sáwá sí Ifẹ̀ tí mo wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní Iléṣà báyìí nísìn òun ni bàbá wa ní ká kọ ìwé wá mo kọ ìwé lọ àwòrán ìwé náà lẹ́rin lójú àwòrán yìí àwọn ọba tí wọ́n wá sí ilẹ̀ olómìnira Benin ní November 11 láti November 10 àbí November 9 ni títí di ọjọ́ bí mẹ́rin tí wọ́n lò ní ibẹ̀ àwọn bàbá wa yìí mọ ohun tó ṣẹlẹ̀ ní tí a rí owó hòtẹ́ẹ̀lì àti oúnjẹ san látara wípé iléèwé alphabet Odùduwà yìí àyíbájú òbí yìí àdálẹ̀ sí ilẹ̀ olómìnira Benin Nàìjíríà la dálẹ̀ sí ta rẹ́gísítà ìta ní CAC document wa ohun lẹ́wọ̀n ní ojú àmọ́wòrán yìí document a ní yìí òun ni ilẹ̀ olómìnira Benin sọ pé àwọn ò lè ràn wá lọ́wọ́ pẹ̀lú owó nítorí pé àdálẹ̀wé ilẹ̀ síbí ẹ̀yin Nàìjíríà yìí ìyẹn wa tẹ̀wà ń lé tàdé rẹ́gísítà bí ìbàyẹ̀ sílé tàbẹ̀yìn tàtọrọ gbogbo nǹkan lọ́wọ́ tí ẹ̀ ò fún wa èyí tó jẹ́ nǹkan tó wá jẹ́ ìṣòro tó wá pọ̀ jù ń bẹ̀ ní pé nígbà tí wọ́n mú àwọn ọba yìí mọ́lẹ̀ ní èyí tí ẹ ti ráwòrán ní ìfẹ́ dárúkọ wọn ìwé ilẹ̀ yìí kan náà tí mo fowó tó yẹ kí fi parí ilé yẹn fi lọ jà fáàfin ní pópó ìwé ilẹ̀ náà mo gbé kalẹ̀ fi yáwó fi jẹ́ káwọn ọba yìí máa bọ̀ nílé adẹ̀wá sí Ifẹ̀ mo rí bàbá àsọ fún bàbá láti oṣù mẹ́ta sẹ́yìn báyìí láti gbà yẹn báyìí a lè wọ àfihàn ní ìṣàmọ́ di èní ní èyí tí ó dá kí ni mo fẹ́ fàyọ náà àwọn ọ̀rọ̀ tí mo sọ kalẹ̀ yẹn ni wípé ẹ̀yin bàbá wa tọ́lọ́run bá kẹ́ nílẹ̀ káàrọ̀ òjìrè ẹ jẹ́ ká lo tọ́lọ́run bá fún wa ká lo ipò tọ́lọ́run bá fún wa ká lo owó tọ́lọ́run bá fún wa ká lo ẹ̀bùn tọ́lọ́run bá fún wa ká fi jà fún ọmọlàkejì wa ká fi jà fún ilẹ̀ káàrọ̀ òjìrè nísìn mo fẹ́ fi ọ̀rọ̀ yìí rọ̀ sí ibi tó fi rọ̀ sí ni wípé nínú oṣù kínní ọdún 2025 ni wọ́n fẹ́ dé adé onípópó jẹ́ láti wá bẹ̀rẹ̀ pèbí ní Nàìjíríà ìbò ló ti fẹ́ bẹ̀rẹ̀ pèbí ṣé bàbá wa ní ìṣà tó dá wa lóhùn ni àbí ta ní ìbò láti fẹ́ ṣe àmọ́ tí wọ́n fẹ́ kí ẹgbà wá kẹgbà mí gbogbo ẹni tí ẹ bá wo fídíò yìí ṣábẹ́ fi ilẹ̀ bẹ́ẹ̀ ká ṣe fún ara wa ń bẹ̀ náà ni ká má ní àtìlẹ́yìn tí àwọn ará bí bá rí àtìlẹ́yìn láti ilé tán di pé ẹ̀yin tẹ́ wà ní ilé ẹ̀ ń ṣe pẹ̀lú àwa tí a wà ní ọ̀hún abábẹ́ṣe nǹkan à ń pè yín ẹ̀ ń wá wọ́n máa bẹ̀rù wá díẹ̀díẹ̀ nílẹ̀ olómìnira Benin
bọ̀ wọ́n rí wa gẹ́gẹ́ bí ẹni tó ní èèyàn. Kí a lọ wo apá kẹjọ nínú YouTube channel wa Odùduwà Alphabet, Àyíbájọgbèjì, only talking alphabet on earth.